Yes, ẹ̀yin tèmi àṣírí tú àtìrí fùrọ̀ adìyẹ. Àṣírí tú àtìrí fùrọ̀ adìyẹ. But kí n tó go into that, ẹ jẹ́ kí n mẹ́nu bà one or two things. Fún gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ lè lo black seed powder. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Olúwa ṣayé dẹ̀rọ̀. Black seed capsule rèé o. Fún gbogbo ẹ̀yin pé ẹ sọ pé ẹ lè mu powder. Mi lè mu powder, mi lè mu capsule. Alhamdulillah. Black seed olómi rèé o. Nínú omi rèé o, liquid rèé o. Yes. Gbogbo nìṣe ni. Ó ní mo sọ fún yín níjọ́ pé gbogbo nìṣe ni. Yes, gbogbo nìṣe ni. Àfi tí kò Ọlọ́run bá dé. If you know, you know. If you don't know, you don't know. So yẹyin, so ẹ patronize on point by two. Ẹ̀yin kò mọ̀ bèrè pé kí ni benefit ẹ̀. Benefit ẹ̀ pọ̀. Mo ti ṣe fídíò lé lórí. Ìkan nínú benefit ẹ̀ ni pé ó máa ń calm spirit. Ó máa ń jẹ́ kí èèyàn sùn. Ó máa ń take care gbogbo àwọn sicknesses yìí. You understand? Then gbogbo lost nutrient tó fi dàbí pọ̀kùnrin ò ṣe dáadáa mọ́, ó máa restore ẹ̀. Yes. Then tó bá jẹ́ wípé ìwọ ó ní ìkankan tó ń dààmú ẹ, ó lè jẹ́ kí n gbọ́. Ṣé àbí ìdákọ́lẹ̀ ló ń dààmú ẹ? Ìdákọ́lẹ̀ olómi ṣóróró, ìdákọ́lẹ̀ tó jẹ́ kí ìyàwó èèyàn wú èèyàn mọ́, ìdákọ́lẹ̀ tó máa ń jẹ́ kó ṣe túẹ́túẹ́ 1 minute 2 minutes, ìdákọ́lẹ̀ tó jẹ́ kó lè ṣe lẹ́ẹ̀mejì àbẹ́mẹ́ta, ìdákọ́lẹ̀ tó jẹ́ kí àzákàrí rẹ̀ dìde láàárọ̀. Irú ìdákọ́lẹ̀ wo ló ń ṣe ẹ́? O lè WhatsApp on point by two lórí 07015100651. Yes, ẹ̀yin tèmi, thank you for always watching me. By their comment, you shall know them. By their comment, you shall know them. Afẹ́fẹ́ ti fẹ́ àtìrí fùrọ̀ adìyẹ. Afẹ́fẹ́ ti fẹ́ àtìrí fùrọ̀ adìyẹ. Ẹ̀yin tèmi, ìyàwó yín ò délé sọrú ọ̀rọ̀ báyìí rí. Àwọn ọmọ yín ò délé ròyìn ọ̀rọ̀ báyìí rí. Bẹ́ẹ̀ sì ni ó ń ṣẹlẹ̀ sáwọn míì, wọn ò lè sọ. Èmi wá pick up courage. That was a big courage. Mo wá sọ experience mi pé kẹ́ fi kọ́gbọ́n, ká já yín létí tó bá ṣẹlẹ̀ sí yín, ọ̀nà tẹ́ máa gbé gbà. Ó wà lára kan tí mo fẹ́ share lénìí. Ìjọ́ tó bá ṣẹlẹ̀ sí ẹ, yálà ọkùnrin, yálà obìnrin, bó ṣe máa ṣe. Torí sister mi kan tó ṣẹlẹ̀ sí, mo ní ò ṣe kígbe síta, ó ní tóun bá kígbe síta disgrace ni. Tí obìnrin bá ń rò pé disgrace ni, wọn ò ní sọ̀rọ̀. Kíní yẹn dẹ̀ máa bounce back lórí ọkọ ni. Àwa fẹ́ kíní yẹn mọ́. Ókè nísìn ìwọ obìnrin, ó mọwọ́ ti ẹ ni. Tó bá mọwọ́ ti ẹ, ọkùnrin tó jẹ́ wípé ó mọ̀ rí o, ẹ sí ní relationship, ẹ ní a kind of communication. Ẹ kàn wá pàdé nínú mọ́tò, kò sọ hi sí ẹ. The next thing torí pé o sùn, the next thing ni pé o kàn fi ọwọ́ rẹ̀ wà láyà rẹ̀, àbọ̀wọ́ rẹ̀ wà níbi fùrọ̀ rẹ̀. Like seriously? He took you for granted. That is a shame. It is cheating. Ṣé ìwà wá jẹ́ kí shame yẹn àbí cheating yẹn kó parẹ́ mọ́bẹ̀ náà ni? Ìwọ mọ̀ pé tó o bá sọ̀rọ̀ síta tó pamọ́ ara. Ìjọ́ mi, ìwọ gan mọ̀ wish fún kíní yẹn. That is initiation lákọ̀ọ́kọ́ tá à ń sọ nìyẹn. Èmi tí mo wá sọ jáde, tí mo experience mi jáde, ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ ń bẹ ni. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mú mi sọ, ẹ̀yin kan wá ní mo ṣe sọ. Ẹ̀yin tẹ́ ní kí n sọ, ẹ̀yin tẹ́ sọ pé mo ṣe sọ yẹn, ẹ̀yin gangan ni. Àṣírí yín ti tú, afẹ́fẹ́ ti fẹ́ àtìrí fùrọ̀ yín, ẹ̀yin gangan ni. Ẹ̀yin kejì náà, set of kejì náà tí afẹ́fẹ́ ti fẹ́ àtìrí fùrọ̀ yín, ó ní ẹ̀yin tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ lẹ́yìn. Ẹ wá flow nínú comment yín, kẹ́ ẹ sọ bí a ṣe yí community society padà. Ẹ wá ń sọ pé ọ̀rọ̀ ètùtù, ẹ wá ń sọ ọ̀rọ̀ ẹbọ. Mo wá wò, táìmù wo mo sọ ọ̀rọ̀ ẹbọ, báwo mo ṣe sọ̀rọ̀ ètùtù, báwo mo ṣe sọ. Tẹ wá sọ wípé èmi encourage ṣíríkì. Mo wá wò pé afẹ́fẹ́ ti fẹ́ àwọn ni bí mo ṣe sọ̀rọ̀ jáde, ó ti affect wọn, àwọn ni. At what point lèmi sọ pé ká ẹ ṣe ètùtù? Mo ní ẹ̀yin obìnrin tẹ́ ń gbà kí wọ́n fún yín ní ìbálòpọ̀ ọjọ́ kan, ọkùnrin tó mọ̀ rí, ọkùnrin àjèjì, ó lè jẹ́ ètùtù ni wọ́n fi ń ṣe. Má jẹ́ kí wọ́n lò ẹ́ fún ètùtù. Nǹkan tí mo mọ̀ sọ nìyẹn o, tí wọ́n mú mi gba direction mi nínú comment wọn, ànáṣírí yín ti tú sẹ̀.
ẹ wá jáwọ́ o ṣó yé yín bẹ́ẹ̀ yẹn ẹ jáwọ́ torí ijọ́ tẹ́ máa lọ tẹ́ ní bọ̀ ìkan tẹ́ mọ̀ jẹ olóyún oyún nìyẹn obìnrin tẹ́ mọ̀ rí obìnrin tẹ́ ní communication pẹ̀lú àbá báwo ni ìyẹn ṣe máa wà bẹ́ẹ̀ yẹn ẹ wá tí ó kàn ẹ ní gods ẹ mọ̀ bóyá ìyàwó ni ẹ mọ̀ bóyá ọmọ ọlọ́mọ ni ẹ mọ̀ bóyá ó tiẹ̀ wá nú àwẹ̀ àwọn obìnrin náà ṣe o bẹ̀t máa kọ́yìn kẹtẹ́ máa fi deal pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn àbí irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó ṣe bẹ́ẹ̀ à lè dákẹ́ mọ́ à ní dákẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti waste à ní dákẹ́ mọ́ ẹ̀yin obìnrin ẹ kóra yín níjàánu ẹ wà alert ẹ̀yin ọkùnrin náà ẹ kóra yín níjàánu ẹ wà alert ẹ má jẹ́ kí wọ́n initiate yín nínú fídíò mi yẹn kí ni mo sọ mo ná ọmọkùnrin yẹn sọ fún mi pé o mọ̀ kan tó máa ń get over yín because ó ti wà initiated èmi tí mo dẹ̀ wá share I know what I felt I know what I'm feeling before kí tó wá sọ jáde mo sọ jáde bí ẹni pé wọ́n tú mi nínú ìdè ni wọ́n tú mi nínú ìdè àwọn ìyàwó yín kan àbáwọn ọmọ yín kan wọ́n sì sọ fàkíní yẹn wọn ò lè sọ wọ́n sì ń wíṣì pé irú ìbálòpọ̀ yẹn again kí ló dènà ẹ̀yin wá ní àṣesọ ẹ̀yin tẹ́ ní àṣesọ yẹn ẹ̀yin gangan ni tẹ́ bá ti mú jẹ next time ẹ ní mú jẹ ìjọ yes ó dìkan lè ní wọ́n á sọ òkùpá yín ni ẹ kóra yín níjànú ẹ̀yin kan níyàwó lé ẹ̀yin kan ní ọkọ lé ẹ nígbà fún ìyàwó yẹn nígbà fọ́kọ yín àmọ́ ẹ mọ wá ìbálòpọ̀ yẹn inú mọ́tò káàkiri because already your brain is already affected ẹ need the therapy before kí n tó sọ bẹ́ẹ̀ ṣe fún àwọn tó bá ṣẹlẹ̀ sí yín nínú comment adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn púpọ̀ orí wọn pé wọ́n fún wa ní comment alálùbọ́díkà nínú comment téèyàn kan sọ ó ní ọmọbìnrin kan ó ní mọ́tò àjàgbé òun ló mọ̀ ń wọ̀ ẹ mọ̀ obìnrin olóbìnrin wọ́n ṣàṣe bísínẹ́sì ó ló ti ṣẹlẹ̀ sí rí but kò stop bísínẹ́sì yìí tó bá stop kí ló fẹ́ jẹ bẹ̀rù àwọn obìnrin yìí ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn ẹ jẹ́ kí wọ́n mọ wọ́ọ̀tì wọn ẹ jẹ́ kí wọ́n mọ risk tó wà nú ẹ̀ òun ni mo fi ní kéèyàn yẹn WhatsApp mi bóyá tá a bá lè mọ obìnrin yẹn a lè offer a kind of therapy fún èèyàn kan náà tún fún wa ní comment thank you so much wọ́n ní Islamically yes it is advised pé kóbìnrin má travel alone yes lóòótọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ compare ayé ìsìn obìnrin ti pọ̀ jù it's even hard to control the women òun náà la fi ń ṣerú program yìí jáde the economic situation tí ọkọ àtìyàwó bá struggle báwo wọ́n ṣe fẹ́ ṣe ọkọ máa wà níbi tó jìnnà then business àwọn ẹlòmíì is off every time going and coming every time they are always on the road going and coming family mélòó ṣé kò ní sún family láti mọ lọ láti mọ bọ̀ irú obìnrin bẹ́ẹ̀ yẹn ẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ ẹ jẹ́ kí obìnrin yẹn mọ wọ́ọ̀fẹ́ èmi ò sọ wípé ọkọ àtìyàwó àbí a ti wà nínú relationship a ti wà nínú communication a wá fẹ́ bẹ̀rẹ̀ romance wà nínú mọ́tò èmi ò sọ yẹn o àníyàn tó mọ̀ rí obìnrin ó wá tún so lò ó fẹ́ kọ́ mọ́ fọ́ jẹ́ lára it is cheating on your behalf ìyẹn mo fẹ́ ká kọ́ mo fẹ́ ká kọ́ rẹpẹtẹ ni kò í ṣe nǹkan ìtìjú tẹ bá kígbe síta but this is how you will do it ẹ tún láti ní kẹ́ ní evidence tó bá ti ń sùn lọ ìwọ innocent ni ẹ o ti ń sùn lọ o wá fi lọ́wọ́ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ confirm dáadáa pé kò kí ń ṣe àlá tó bá ti rí pé kò kí ń ṣe àlá kó kàn mú ọwọ́ rẹ̀ kó pin ẹ̀ mọ́ ibi tó fi sí yẹn ó lè jẹ́ pé ibi ìfùrọ̀ rẹ̀ ló ń negotiate pin ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé bí ọyàn yẹn ló ń negotiate pin ẹ̀ mọ́ bẹ́ẹ̀ kó wá raise alarm jẹ́ káwọn yòókù rí ọwọ́ rẹ̀ ibi tó fọwọ́ sí kó o sọ pé ó fẹ́ ṣe ìbálòpọ̀ by force fún ẹ Ọlọ́run yọ ọkùnrin náà tí wọn bá fi òkú pa níjọ́ yẹn ṣe bá ń sọ fún yín à ń wírù ẹ̀ ń wírùn ẹ̀ ń so ètùtù ẹ̀yin náà lẹ́ ń ṣe ètùtù fáwọn èèyàn ṣé ètùtù ló ń ṣe ra ẹ̀bí ṣé ètùtù ló ń ṣe ra ẹ̀bí bẹ́ẹ̀ lẹ́ ń ṣe ètùtù àwọn ni wọ́n lo àwọn ọmọ ọlọ́mọ òun lè àwa sọ pé ẹ̀yin obìnrin ẹ má jẹ́ kí wọ́n lò yín mọ́ fún ètùtù èmi ń preach against ẹ̀ ní ẹ̀yin wá fẹ́ yí báyìí like ẹ̀yin lẹ wà ń di afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ yín tó bá dẹ̀ jẹ́ pé ìwọ ọkùnrin ni innocent ni ẹ ò rí rí obìnrin yóò mọ tògbé ni ó mọ tògbé tó bá ti rí pé òun yàn sàn ó rí pé ó get message ọwọ́ ẹ̀ ló máa lò next
ibo ló máa target, ó máa target ibi tán rẹ mọ́ bí ẹpọ̀n ni. Make sure pé o pin ọwọ́ rẹ̀ mọ́ bí ẹpọ̀n rẹ yẹn. Má wà shame. Pin ọwọ́ rẹ̀ mọ́ bí ẹpọ̀n rẹ, kó wá kígbe sáwọn àwọn tó wà nínú mọ́tò, kó kígbe sí wọn. Ojú máa tì í, ojú máa tì í. Ó ti mọ̀ pé ẹ get o nìyẹn. So ẹ wà alert. Ẹ má jẹ́ kí wọ́n lò yín dé level yẹn. Ẹ má jẹ́ kí wọ́n molest yín dé level yẹn. Ẹ̀yin obìnrin, ẹ mọ worth yín. Ẹ mọ worth yín. Body obìnrin látòkè délẹ̀ is treasure. Anybody ó bá fọwọ́ kàn, ó yẹ kẹ́ ti wà ní relationship. Ó yẹ kẹ́ ti wà ní communication. Kò kí ń ṣe dìdìrín kan tó mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. That is my take. A lè fara gba nonsense mọ́. Màá máa continue ọ̀rọ̀ yìí every time tí màá ti ṣe program tó máa fi reach everybody. This is on point by 2 using my words for this. Bye for now.